أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. وإذ يسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعده وأعرض عن بعد فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير. إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهروا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير. عسى ربه إن طلقكن أن يبدله أزواجا عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات سيبات وأبكار. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ثم الصلاة والسلام على أشرف ولد عدنان محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبع مناهجه إلى يوم الدين. أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. mi mọ̀ bóyá voice yìí ń jáde. A kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, orí ajẹ́jẹ́ tọ́lọ́run kan ọba ògbò àgbé. Allahumma amin. Náà, mi ò fẹ́ jẹ́ kí fídíò yìí, mi fẹ́ kó gùn púpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ nígboro lọ́wọ́ lóríṣiríṣi. Ọ̀rọ̀ náà pọ̀, ó yẹ ká oríṣiríṣi ni. Ọ̀rọ̀ pòfẹ́sọ̀ ń bẹ́ẹ̀, ọ̀rọ̀ Nafiu tó lọ sọ ní bí kọ́nfẹ́rẹ́nsì òun náà ń bẹ́ẹ̀, ọ̀rọ̀ àfáàwà náà tí wọ́n ṣe interview fún ìyẹn náà wà ń bẹ́ẹ̀. Náà, but ní ṣókíṣókí ni mo fẹ́ rán gbogbo wa létí, mo sì fẹ́ dá wa padà sẹ́yìn. Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori tagammada Allahu bi wasi'i rahmatihi, àfáà tí ó ṣàbòsí fún àfáà ẹgbẹ́ wọn. Ma zalama alladhina sabaqahu aw alladhina sabaquhu, wọ́n ṣàbòsí fún àwọn tí wọ́n ti lọ. Wa ma zalama alladhi ayasha ma'ahu, àwọn tí wọ́n bá alladhina ayashu ma'ahu, àwọn tí wọ́n bá lùgbà, tí wọ́n bá Sheikh Adam lùgbà, Sheikh Adam ò ṣàbòsí fún wọn. Walam yadlim alladhina ya'tu ba'dahu, àwọn tí wọ́n wà lẹ́yìn Maulana Sheikh Adam, bàbá ṣiṣẹ́ tí fi ní máa rí pé kí ní tí bàbá yìí ṣàbòsí fáwọn àtàmú bọ́ lọ́la. Sheikh Adam wọ́n ṣiṣẹ́, wọ́n dẹ̀ parí iṣẹ́. Al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. Iṣẹ́ tí Sheikh Adam ṣe, Ọlọ́run ní kí bàbá rí parí. Wọ́n ṣàbòsí fún àwọn tí wọ́n ṣáájú wọn. Wọ́n ṣàbòsí fún àwọn tí wọ́n bá tẹ́jọ lùgbà. Wọ́n sì ṣàbòsí fún àwa tá ń bọ̀ àtàwọn tí wọ́n mọ̀ wá lẹ́yìn. Àìṣàbòsí tí Sheikh Adam ò ṣàbòsí yìí, òun ló fà tó já sí pé orúkọ òun ò parẹ́ lónìí. Torí pé ẹni tó dúró láti yí orúkọ olóko, tó yí ilé onílé, ilé táwọn yóò mọ̀ tẹ́lẹ̀, àwọn bàbá ilé kọ̀rọ̀, ilé gbá, ilé àwo, ẹni tí ó bá mọ ilé kọ̀rọ̀ àbí tí ó bá mọ ilé bẹ́gọ́rẹ̀ àbí tí ó bá mọ ilé gbá àbí tí ó bá mọ ilé àwo àbáwọn ilé tí ń bẹ lọ́rin tó pé àwọn àfáà wà ń bẹ, bóyá nínú Ìlọrin àbí lágbègbè àwọn ìlú tó rọ kíríkà lọrin, ṣùgbọ́n kó wá lọ síbi ilẹ̀ gbó, àwọn ilẹ̀ tó jìn àbí kharij Nigeria. Sheikh Adam ló jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn, kì í wá ṣe lọrin nìkan o, àti àfáà ìlú Ìbàdàn àti àfáà Abẹ́òkúta àti àwọn àfáà ìlú Èkó tí wọ́n pinlẹ̀. Sheikh Adam ló jẹ́ káyé mọ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn àfáà lè àfáà làwọn náà tí wọ́n ní mímọ̀. Lágbájá yìí àfáà ni, irú èèyàn báyìí ni, tírà báyìí ló kọ,
ó dé ẹlòmíì tó bá yá sí pé wákà lásán ló kàn dá bàbá Sheikh Adamu wọn ò bá sọ di wọn ò bá tàháwálà rẹ̀ sí abuyat shariya wọn bá sọ di ilé orin lárúbáwá tí àwọn èèyàn tí bàbá bá fi ìpara kún tí wọ́n lo ìkírímù tí wọ́n fi pa wákà yẹn ìgbà tí èèyàn bá kà á jáde èèyàn wà pé so bàbá yìí ló kọ ilé yìí bàbá kan mi ò rántí orúkọ bàbá náà wọ́n ní bàbá náà dá wákà wípé kéwù wá la kéwù nǹkan wá ẹni bá fẹ́ kó kárí ìlú wa ẹ̀kẹ́ ló bọ́ ẹ̀kọ́kọ́ á sọ kẹ máa bá wá kí ibò sí ebi. Sheikh Adamu wá fẹ́ bá bàbá yẹn wọ́n rí pé wákà tí wọ́n dá yẹn wákà tó dá ni Sheikh Adamu wọ́n wá fẹ́ bá wọn fi parapá ó lè dùn kà lọ́dọ̀ kó lè ní ìdíjòkó nínú èdè Lárúbáwá wọ́n ní lil ilmi haqqan kharajina kí ó wà láàkí nǹkan wá òun nìyẹn bàbá sọ di lil ilmi haqqan kharajina ẹni bá fẹ́ kó kárí ìlú wa natlubuhu haythu kunna wa man yuridu ladina ẹni bá fẹ́ kó kárí ìlú wa waliyatina haythu kunna kó wá bá wa bí dábá wa wazadu labudda minhu kila yajua ladina wazadu labudda minhu kila yajua ladina ẹ̀kẹ́ ló bọ́ ẹ̀kọ́kọ́ aṣọ kẹ máa bá wa kí ibò sí ebi kila yajua ladina. Ta ni ó gbọ́ orin yẹn bó ti Lárúbáwá àti Yorùbá tínú ẹ̀ ò ní dùn àwọn ò mọ bàbá tó kọ́ ńgbà tí àwa wà nílé kéwú la ka kéwú débẹ̀ tẹ̀fsírì kódà nínú tẹ̀fsírì àìmọye táwọn bàbá Mudirul Markaz Sheikh Muhammad Habibullah tí wọ́n ka kéwú gbabẹ̀ gbígbọ́ rẹ̀ inú wọn máa dùn pé bàbá jù ẹ nìyẹn ni wọ́n wá wò pé mímọ̀ táwọn náà mọ̀ káwọn fi kún tọ́lọ́run bùn bàbá yẹn lẹ́bùn. Sheikh Adamu wọ́n máa ń ṣe dáadáa sílé gbogbo oníkálùkù ni ló fi já sí pé gbogbo ẹni tó bá ń ṣe àbòsí sí wọn lónìí wàláhì kò lè mú ẹ̀san ẹ̀ jẹ lọ́dọ̀ Ọlọ́run ní foríjì o torí bàbá yẹn ò dá nǹkan ní nǹkan rú wọ́n á sì bà nǹkan ní nǹkan jẹ́ sọ ẹni tó bá dìde pé àfi bí òun ṣe fẹ́ gbé iṣẹ́ bàbá yẹn àti dáwọ́là bàbá yẹn ṣubú torí pé òun fẹ́ gbé tòun dìde ó ń tan rẹ̀ ní o ṣẹ̀mọ̀ yí pé 2017 ni Mọ̀lánà Sheikh Adamu pé 100 ọdún tó bá yá sí pé wọ́n ń bẹ láyé that is 1 century a sì rí kà nínú àdìsí Ànábì wípé a máa gbé ẹlòmíì dìde yujaddidu amra dinihi tí òun náà jẹ́ mujaddid tí ó tún gbé tuntun adẹ́rùgbá eléyìí tún gbé tuntun wá láti 2017 dáwọ́lá Sheikh Adamu la ṣe ń lò lọ a ṣe ń lò lọ wọ́n tún fẹ́ lọ 100 mi sí kò sẹ́ni tó lè gbé ṣubú torí pé iṣẹ́ tí wọ́n ṣe kọjá pé kákan gbàgbé ẹ̀ just like that la yunsa abadan Sheikh Adamu ṣe gbàgbé wà á sì lè gbàgbé ẹ̀ kò sí ẹ̀ bá àfàbòsí kún ẹ̀ bá fi ọ̀tẹ̀ kún dáwọ́lá àwọn ò lè ṣubú ìyẹn jẹ́ number 1
àwọn èèyàn ń jáde lórí professor tí wọ́n ní ó sọ̀rọ̀ tí ò dá sí Maulana Mudirul Markaz. Ibẹ̀ kọ́ láti kọ́kọ́ gbé, ẹ jẹ́ á kọ́kọ́ gbé lọ́dọ̀ Nafiu. Nafiu yìí mo fẹ́ kó ṣe fídíò àbí tó bá ní ẹni programu kan tó bá fẹ́ lọ kó wá búra, kó gbé Al-Quran kó búra pé in tí mo fẹ́ sọ yìí, tí mo fẹ́ bí léèrè, torí pé nígbà tó dé conference yẹn ó ti ń sọ tipẹ́ o, ó ti sọ àwọn kan tipẹ́ o, tó wà ní Markazi kò ń ṣe lé kọ́tà ohid, kò ń ṣe lé ẹ̀sìn kìíní kan ní ìgbàwọ̀, ó ti máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn tipẹ́. Ṣùgbọ́n lè tó tún wá sọ ní bí conference tó lọ, ó tún wá ń sọ ń bẹ̀ wípé Sheikh Adam wọ́n sọ nínú tírà wọn wípé kí ẹ máa múyàn sí lẹ́rú kò dáa, bí gbogbo ohun tí Sheikh Adam ṣe lánàá àwọn tí wọ́n ń bẹ níbi iṣẹ́ wọn sí wọ́n ti ń parẹ́. Ó ní wọ́n ń kọ́ wọn lóògùn, ó náà wà náà tó kọ́, ó kọ́dà ó kọ́ ní write up, lecturer ló pèrè o, he is a lecturer. Ṣùgbọ́n in tó bá kọ àtọ̀rọ̀ tó bá sọ kò júwe pé lecturer tó yẹ ká bá àmánà ilmiya, àmánà àdàbíyà tó yẹ ká bá lọ́dọ̀ ẹ̀ àbá lọ́dọ̀ wọn. Ó sọ, mo wá fẹ́ kó búra bóyá tó bá lọ ẹni occasion kan kó wá sọ pé ìgbà tó ń wà Markaz, torí Markaz ló ti kéwú, Markaz ló ti kéwú, ṣùgbọ́n òun náà wà ní àwọn tó ń takò Markaz ẹ̀sìn. Tó bá fẹ́ lọ sí ẹni occasion ó gbé Kùránì búra pé ìgbà tó ń wà Markaz wọn kó àwọn ní tawhid. Ọwọ́ Mudirul Markaz ló sì ti gba ṣàhádà rẹ̀, torí àsìkò kan náà pawápọ̀ tàjọ kéwú. Ìgbà tí wọ́n ń ṣe ṣàhádà Thanawi lèmi ń ṣe Sararábíà, lèmi ń ṣe Rọ́bíà, kìí ṣe pé ó ti jáde kan tipẹ́tipẹ́. Ó bá wà gbádá jù bẹ́ẹ̀ lọ, ó bá wọn kankan jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tí wọ́n ń ṣe Sanarábíà, torí classmate bàbá ọ̀tẹ́ ni, classmate tátún nínú àfáwà Kọ̀mọ́rù ṣúgà, classmate ni wọ́n. Dr. Bube ní University of Ilorin, classmate ni wọ́n. So ọdún mẹ́ta ló fi senior mi, kìí ṣe pé bóyá ó ti wá jáde a sì mọ ìrò áàkì ló sì gbé, kò ṣe pé àmọ̀ ẹ̀ dáadáa jáde pẹ̀lú tó ń sọ yìí wípé bàbá Mudirul Markaz yìí, mo fẹ́ tó àwọn ọ̀rọ̀ yẹn fún ẹni o, ó mú àwọn èèyàn lẹ́rú torí pé ó áyánà rẹ̀, ó sì ṣáádà rẹ̀ nígbà tó ń bẹ lékeu. Àbí Markaz ò kí ń kọ́yàn tawhid, wọ́n kí kọ́yàn ní àkídà. Dandan kọ́ ni kí Markaz kan tẹ̀lé àkídà Abu Wahab Najdi. Lálàlàlàlàlàlà. Dandan kọ́. Kí Abu Wahab Najdi tó dé ní tawhid, ní àkídà ti wà ní Islam, Ànábì ló gbé dé. Ànábì ló kọ́ wa. So tí Markaz ò bá ti wá tẹ̀lé manhaju Salafiyya àbí kílẹ̀ ń pè, kò sọ di pé kẹ wá sọ àyè yẹn di ọ̀tá àbí kẹ sọ pé ẹ fẹ́ fọ́ àyè yẹn, kò possible. Tó o bá ti lè búra pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí, pẹ̀lú tó ń sọ ń ta ẹ̀, tó ń sọ wípé
Sheikh Adamu wọ́n kọ́ lẹ̀ pé kí ẹ má mú nìsín lẹ́rú ní pé markaz yani tahrir al-talaba min al-ubudiyya kí èèyàn tú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kúrò ń bi pé à ń ṣerú àwọn àfà tí markaz bá tún fẹ́ túyàn lẹ̀ tí wọ́n bá tún fẹ́ ṣe markaz tún fẹ́ ṣe ju bó ti lágbára lọ ni tẹ́lẹ̀ tó bá lọ lékéwù kan ìfẹ́ dárúkọ àwọn sẹ́ẹ̀tì yẹn tó bá lọ àwọn lékéwù kan o lè lo 30 years o lè lo 40 years kó dẹ̀ ẹlòmíì ń kú sí lékéwù markazi máa kó ẹ fọdún 4 péré látọdún 4 tó bá wù ẹ o lè ká sànàwí ọdún 4 àwọn kan bẹ̀rẹ̀ wọ́n ti di professor lẹ́ni ọdún 4 náà kà ìdádí náà kà markazi tó fi di nǹkan tán dà yẹn markazi máa kó ẹ lọ́dún 4 tán bá sì ti kú ẹ tán wà ní ìdàbò fẹ́láàrìdì kàláṣìbálẹ̀ wàmùdúlà tùbálù alìmọ́nàṣà olóòmà lẹ́sà yẹ̀dìrí àrìjálù alìmọ̀hún ànàkùn fìlàílmì àkàtọ́bọ̀ ìjìbálù markazi a ní ẹ máa lọ àti yọ̀ǹda yín so markazi yẹn wá atal ẹ́n orí agbẹ́rin tí Sheikh Adamu fi lé ẹ̀ náà lọ́ṣì wà ókè mo dún bẹ̀yẹn tó bá yá sí pé ti ọ̀rọ̀ ọdún tó fi ń kéwú kọ́ ló ń sọ tó bá sì já sí pé torí pé pẹ́nìkan bá kọ̀rẹ́ ti wọn ò ní àwọn ọmọ kéwú wa ní àwa la kọ̀ kìíní kan ní láà àbòsílẹ̀ ń ṣe tí Mudiru Markazi bá sọ̀rọ̀ Mudiru Markazi sọ̀rọ̀ several times tí wọ́n sọ fún yín wípé kò sẹ́ni tí ó lè ṣe mistake mo lè ṣe mistake o àmọ́ ìwọ tó fẹ́ correct mi màá rí ẹ̀rí tó fẹ́ fún mi ẹ̀rí tó fẹ́ mú wá wà rí pé ẹ̀rí yìí ó gbé tọ̀dọ̀ mi ṣubú ó ju tọ̀dọ̀ mi lọ màá gbà fún ẹ èmi náà ó sì rí pé ó ní point several times ni Mudiru ti sọ ṣé Mudiru sọ pé Ọlọ́run làwọn ni àbí wọ́n sọ yípa àwọn làwọn ọmọ kéwú jù ní all over the world gbogbo yín náà mọ̀ ìpẹ́ ń ṣàbòsí ni ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń jà fún wallahi ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń jà fún kullukum ta'rifun annakum tadlimuna al-mudir والمدير لا يستحق أن يلام kò lẹ́tọ̀ọ́ èébú tẹ̀ ń bú ẹ̀yin náà mọ̀ pé ìjà lára lè ń jà ókè èèyàn sọ̀rọ̀ tán sí ọ̀rọ̀ ẹ̀ wá tẹ́ ẹ lọ́rùn wọ́n ṣe fatiwa kan fatiwa yẹn wá tẹ́ ẹ lọ́rùn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ọlọ́njẹ́ àrí àwọn Mudiru pẹ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí lọ́dọ̀ tèmi èmi ò gbá wọlé tí ò ní sí èbú ń bẹ̀ torí ẹ̀rí tèmi lélẹ̀ ẹ̀rí tèmi lélẹ̀ ẹ̀rí tèmi lélẹ̀ tí ò ní sí èbú ń bẹ̀ ta ni ò ní tẹ̀lé ẹ̀ bọ̀ tó jáde ó ní ọmọ bàbá Ádámọ̀ ẹni òkùnkùn ni o ṣètánì ni o ẹ mọ́ tẹ̀lé o kíní kan ni o. wọ́n ní ọ̀rọ̀ tútù ní mú yẹn yọbí lápò ọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ míì náà tó tún yàtọ̀ sí sísú náà ló mú èèyàn fadà yọ pé tó mú èèyàn fadà yọ so àmọ́ fẹ́ correct yẹn wá bẹ̀rẹ̀ bú wá bẹ̀rẹ̀ gbà òun retí kẹ́niyẹn wá fi ẹ́ lẹ̀ gbogbo èèyàn kéèyàn tó bá wù ẹ́ kó jẹ́ kò ní gbà fún ẹ èmi náà sì ní gbà fún ẹ
torí mo ti rí pé ní tó ń sọ yẹn gangan kọ́ ló fẹ́ correct, ìdí èèyàn ẹ̀ gangan ló ń bínú. jẹ́ kí wọ́n dá yín padà lọ́dún tí mo dúró bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hijab tí wọ́n ní hijab kì í ṣọ̀ràn yẹn, kò ń ṣọ̀ràn yẹn, àádà ni kò ń ṣe ìbádà. ẹni tó bá lọ niqab járe kò ń ṣe hijab, astaghfirullah, niqab kò ń ṣọ̀ràn yẹn. ẹni tó bá bojú ló ń jẹ́ niqab, ẹni tó bá bo irun orí ẹ̀ ló ń jẹ́ hijab lọ̀ràn yẹn. Mudiru wa ń sọ wípé niqab yẹn adatun wa laysa ibada. kọ́ra Sheikh Adamu náà kọ́lẹ̀ ó ṣe já sí pé ẹ̀yin èèyàn burúkú yìí, ẹ̀yin ọmọ játijàti, tẹ́ ẹ bá fẹ́ wà kẹ́tẹ́ fi tako Mudiru ẹ lọ lu ọ̀rọ̀ Sheikh Adamu. ṣùgbọ́n tí Mudiru bá ń fa ọ̀rọ̀ Sheikh Adamu yọ pé bàbá gan jẹ́rìí ọ̀rọ̀ yìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn, ẹni rárá ìkọkúkọ ni bàbá kọ. ẹ wá ń ṣe kọ́nfẹ́rẹ́nsì ọ̀rọ̀ Sheikh Adamu lẹ́wà fi ń jẹ́rìí, ọ̀rọ̀ Sheikh Adamu lẹ́yìn wá ń sọ. admin dákun àwọn tó bá ti ṣe wọ́n yẹn ṣá máa bá mi blọ́ọ̀kù wọn, kò jẹ́ ilé máa bá mi blọ́ọ̀kù wọn. wọ́n yẹ kó àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù yẹn wọ́n ti wà lórí admin bá wà ní kinní ṣá máa bá mi blọ́ọ̀kù wọn. àmọ́ tí o bá ṣe èmi náà fúnra mi èmi náà mọ blọ́ọ̀kù wọn sí. Naam, bàbá wa sọ wípé niqab kìí ṣe ọ̀ranyàn kí obìnrin bo gbogbo ojú ẹ̀, kìí ṣe ọ̀ranyàn, àádà ni kò ń ṣe ìbádà. kìí ṣe pé bí wọ́n tó bá bojú rẹ̀ ó wá di pé yóò ní ládá tọ́lọ́run fún. gbogbo yìí ilẹ̀ gbà ó wà ní tírà al-Islam al-Yawm wa Gada o, gbogbo yìí ilẹ̀ gbà. ṣùgbọ́n gbà tó Mudiru báyìí fa ìgbà tó padà yá tó di pé láàrin ara yín tíjà dé àti ráwọn nínú yín tó bọ́ sàgbé ẹjẹ́ bára wọn sọ tó rọ̀ náà nìkọ́bù tá ń pariwo yìí ṣọ́rọ̀ èèyàn ní. tí Mudiru bẹ́ẹ̀ sí pariwo ẹ̀ ń bàjá ńgbà náà ni ìwọ wá láti jáde lónìí òun sọ yí pé kò ń ṣọ́rọ̀ èèyàn kíní kan nígbà tí jáde láàrin ara yín. ṣòwò bá ti fẹ́ tako Mudiru ẹ fẹ́ lu ọ̀rọ̀ Sheikh Adamu, ṣùgbọ́n tí ọ̀rọ̀ tí Sheikh Adamu bá sọ tí ò bá gbè yín ẹ máa sọ pé ní tí wọ́n kọ yẹn kò lọ nínú ẹ̀sìn, ẹni wọ́n yẹn ṣàfẹ́ ẹ̀sìn. wọ́n sọ wọ́n sọ̀rọ̀ nìkọ́ọ̀bù títí nígbà tó padà yá ṣe padà gbà bẹ́ẹ̀ gbà. kódà ìgbà náà ẹ fẹ́ wọ àwọn láwà ní mára torí àwọn láwà ní àwọn gangan wọ́n ní oore ju ẹ̀yin tẹ́ ń pera yín sàlàfíà yẹn lọ. torí àwọn ni wọ́n kọ́kọ́ ń lo ẹ̀há, àwọn náà sì mọ dán rí tán fi ń lo ẹ̀há. ìwọ tó pẹ́ ara ẹni Ọlátúnjí yẹn mo ti blọ́ọ̀pù ẹ o, mo ti di ọwọ́ rẹ mú túmọ̀ kọ́ ò lè rí kọ mọ́. náà ẹlẹ́ẹ̀kejì ìgbà tó tún yá tí Mudiru tún kó ń bẹ wọ́n tún bọ́ sórí ọ̀rọ̀ Sahihu Bukhari. Mudiru ń try láti jẹ́ kí gbogbo wa wò pé àwọn dẹ̀kìlátù kan ti wọnú tírà yìí, eléyìí ànábì kọ́ ló sọ eléyìí ànábì kọ́ ló sọ eléyìí, ṣé ọmọ bẹ́ẹ̀ ti jáde tó. ìgbà tó padà yá lára àwọn kan nù yẹn ni àdísì yìí ọ̀rọ̀ ànábì kọ́ kíní kan ni sọ̀rọ̀ ànábì wá ni ṣé kíní kan wá ni ní ìwà Mudiru sì ti ń pariwo ẹ̀ sí gbogbo ilé tí ẹ gbọ́. èèwọ̀n ni mo fi sọ pé ìjà tẹ́ ń jà yìí
ìjà alára ni o. Bàbá rẹ̀ ó pariwo ló dáwọ́là ṣọmọ náà ó tún wá continue. Òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ o. Ìjà alára ni o, kò sí nǹkan kan. Torí pé ẹ sì fẹ́ appreciate Maulana Sheikh Adam. Ẹ fẹ́ appreciate Maulana Sheikh Adam. Àìmọye ọ̀rọ̀ ni Mudiru ń sọ lórí pé Mudiru ń pèpè pé kí àwọn èèyàn máa rí Islam wa yìí sí ẹ̀sìn jàgídíjàgan, sí ẹ̀sìn ìnira, káwọn èèyàn rí sí ẹ̀sìn àlàáfíà. Hada da'watul Mudir. Eléyìí ní pèpè tí Mudiru ń pe àwọn èèyàn lọ sí pé ó yá ìta ń pè ìdìkùlú fi sílmi káfà. Ibi àlàáfíà ní kẹjá jọ wọ̀. Kìí ṣe pé ká rí lè ká ní kèfèrí ni, kìí ṣe pé ká rí lè ká ní ẹlẹ́bọ ni, kìí ṣe pé ká rí lè ká ní kò ṣe mùsùlùmí. Ó pàdé ọmọ yàrá ṣe òní òun ṣe mùsùlùmí. Gbogbo àwọn kan tí Mudiru ń pe ọ̀pọ̀lọpọ̀ wa lọ nìyẹn. Kó tó di pé ẹ wá yí mọ́ lọ́wọ́ ẹ ló ń bẹ̀ sí Ọlọ́run ọba jẹ́. Láàrin ta ló ń bẹ̀ sí Ọlọ́run ọba jẹ́. Mo wá fẹ́ sọ̀kalẹ̀ sọ́dọ̀ pòfẹ́sọ̀ ẹ̀. Ibi tọ́rọ̀ tí ń bọ̀ wá nìyẹn o. Pòfẹ́sọ̀ yìí ó dúró pé òun wà láàrin gbùngbùn láti ṣàtúnṣe nígbà náà. Wallahi wallahi. Àtìgbà náà lèmi sì ti mọ̀ pé ní mùnáfìkí ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n lọ́hun àwọ̀ èé ṣe ọmọ kí ó ti máa ń lọ́dọ̀ àfáà rẹ̀ tí ó ní ẹwọ ẹni ẹmọ́jẹ́ ó súnmọ́ yín o, èèyàn burúkú ni. Mudiru tí ẹ̀ ní gbọ́ tó bá lọ ròyìn èèyàn fún láìdá, kò ní gbọ́, kò ní tẹ̀lé ẹ. Tọ́lá àwọn èèyàn máa ń sọ pé àwọn ọmọ yẹn ni wọ́n ń kọ̀ntró ẹ, àwọn ọmọ yẹn ni wọ́n máa ń sọ̀rọ̀ fún, àwọn yẹn náà ń ba ẹnìkan jẹ́, ta ló ń ba ẹnìkan jẹ́? Ṣé ó wá jẹ́ bèbí tí wọ́n máa sọ̀rọ̀ sílé, tí wọ́n fatẹ́gùn sí lára, àbí tí wọ́n máa sọ̀rọ̀ sí lẹ́nu? Ẹni tó gbọ́nú tó gbọ́n lẹ́yìn. So lẹ́yìn wọn á ròyìn ẹnìkan fún pé kò dáa. Àmọ́ gbà lèmi tí mo pòfẹ́sọ̀ yẹn pé pòfẹ́sọ̀ yìí munafik ṣèyí ṣọ̀hún ni. Kò dúró dédé, ọ̀sẹ̀ mi dákẹ́. Torí tí n bá kọ́kọ́ rí yàn, mo máa observe yẹn dáadáa. Tí n bá ti kọ́kọ́ rí ẹnìyẹn. Ìjọ́ tí mo rí ọmọ kan tí ó tó ń pariwo yasalunaka fuck up, yasalunaka fuck up. Mo rí kí ló ń ṣe lẹ́yìn? Àwọn owó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Nígbà tó jáde tó lẹ́nìkan fẹ́ fún ẹ 1 million pé kó máa bú Mudiru. Èmi sì mọ̀ ẹ́, mo ti mọrú èèyàn tó jẹ́ tẹ́lẹ̀. So ẹsẹ̀kẹsẹ̀ lèmi ti jáṣẹ́ pé eléyìí kàn fẹ́ fi wá sympathy lọ́dọ̀ àwọn èèyàn àti wá kíní ni o. Eléyìí ò ṣe yasalunaka fuck up. Yasalunaka kódà ó ti ṣorin, ó ti fi bú mi torí pé mo jáṣẹ́ rẹ̀. Ìgbà tí mo rí orin tó ṣe mo ṣáà rí pé àwọn ìtẹ̀rọ̀bát ó pọ̀ bí àwọn orin yẹn. Èmi wà ní fún léṣì kankan torí ndé mi gbé wájú ó pọ̀. Lakin idha kullama wajadtuka taktubu shay'an jayyidan inshallah sawhawil an aruddak. Tó bá ti kọ orin gidi, sọ pé fìdí ẹ̀ lèmi wà. Tó bá kọ orin gidi tó já sí pé qasidatun adabiyyatun ra'i'a, tó bá ti kọ ẹ bá ń sọ fún pé ìjọ́ tó bá ti kọ orin gidi, èmi máa ṣe rọ́dùn fún. But báwọn yẹn fẹ́ fún ẹni tó já sí pé orin rẹ̀ mu'wajjan, orin tó ti wọ́, tó ti níké tí ò balance, ó ń fún orin yẹn ó fi bú mi. Ó lọ dìde lọ studio ni o. Ok, ń tẹ́mi mọ́ ẹ̀jẹ̀ lílé yìí. Ó kọ orin fún bú mi. Àmọ́ gbà tí mo wo orin yẹn, mo ní kó orin yẹn ó wọ lẹ́yìn, ó wọ lẹ́sẹ̀. Láti ìgbà náà gbà tí mo ti wá gẹ́tì ẹ̀,
mo ti notice ọmọ yẹn tipẹ́ mo ti ń follow ẹ̀ so eléyìí ń wá tó fẹ́ jẹ ni tí ó padà rí bí àbí òrí bẹ́ẹ̀ gbà táwọn èèyàn pè ṣẹmẹgbọ́n tó ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe sìn ẹ jẹ́ kí n gbé mọ́bẹ̀ so ìgbà náà ni mo ti ń notice professor ìwé eléyìí kò ṣe because tó bá wá sí markaz lọ́dọ̀ mudir ẹni tó sọ pé mudiru olódo ni yìí o níjọ́ tó bá wá sí markaz lọ́dọ̀ mudiru mo máa ń wà ń bẹ́ o ó ní al-allama ni máa ń pè wọ́n o ṣe ti pé tànà kùdù ẹni tó sì máa ń pè ní allama ni pé àgbà onímímọ̀ tó wà ní grade 1 àgbà onímímọ̀ al-allama ló máa ń pè o fadilatul mudir al-allama bó ṣe máa ń pè wọ́n nìyẹn o àbí kó ní maulana ọ̀gá wa maulana ọ̀gá wa ṣé yẹn ni ó wá lọ sí ibi tán ti ní kó wá sọ̀rọ̀ tó fẹ́ ba òde olóde jẹ́ mo rò pé ibi tó lọ tó dá kìtàbù ló lọ mo rò pé ibi tó lọ yẹn ní dá kìtàbù yẹn wọ́n yí pé àwọn èèyàn gan bí àwọn èèyàn máa kábàámọ̀ jẹ́ bẹ́ẹ̀ mi ṣe rí ní o ìmọ̀ bẹ́ẹ̀ ló mi ṣe rí o àwọn èèyàn máa kábàámọ̀ pé irú èèyàn làwọn gbé máìkì fún ó wá ń bú ọmọ ìlú wa iwájú wa nínú ìlú wa a rí pé kò sí fídíò míì tó tún tẹ̀lé ọ̀rọ̀ yẹn bóyá wọ́n padà sìn jáde ni bóyá wọ́n padà ní kó ṣe kí nìkan anàláwádìí ó lọ ló ń lù wọ́n fún ẹ máìkì pé kó sọ̀rọ̀ ṣáni wàá búyàn ń bẹ̀ ibẹ̀ ló wá dé ǹsìn ló wá ní ẹnìkan olódò ṣe ẹ ti mọ̀ yí pé kán fún yàn ní ustaziya kán sọ pé yàn ustaziya ṣe mọ̀ yí pé ó yẹ ká máa wọ̀n pé báwo náà ṣe ń gba oyè professor yìí gan kò yé wa mọ́ o báwo náà ṣe ń gba professor yìí kò yé wa mọ́ torí pé àwọn professor táwa mọ̀ tí wọ́n jẹ́ professor gidi wọ́n ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ wọ́n ń fi gbogbo ẹnu wọ́n ń fi sọ̀rọ̀ wọ́n máa ń ṣẹ́ ọ̀rọ̀ kù gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n pé ọ̀rọ̀ yìí mo ti wo sàkún rẹ̀ mo ti gbé ọ̀rọ̀ yìí tí n bá sọ̀rọ̀ eléyìí ó lè dá wa lálẹ́ tí n bá wí eléyìí ó lè bà nǹkan jẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tẹ́sí pé wọ́n ti dàgbà nínú ẹ̀kọ́ àwọn ni wọ́n ń pè ní professor kò kàn ní dédé máa sọ̀rọ̀ anyhow so ṣùgbọ́n òun gangan professor yẹn ìjà lára lòun náà ìjà ìkankan ló ń ká lára táwọn èèyàn mọ̀ orúkọ markazi ló ń lò alimarkazu kíníkan òun ló ń lò tí mùdírù wá sọ wípé ara kí ló ń lórúkọ markazi fún ìbáwọn bàbá yín náà lórúkọ tí wọ́n ń jẹ́ ó ṣe ń lò táwọn bàbá yín ẹni tó sì kọ́kọ́ gbé kẹ́límọ̀ markazi wá sí Nàìjíríà yìí Sheikh Adam ni Sheikh Adam òun ni ìgbà tó mọ̀ yí pé ní yí olódo ni kí ló tó ń lo orúkọ tí bàbá rẹ̀ establish kí ló tó ń lò tó ń jẹ káàkiri àgbáláyé ṣèbí Sheikh Adam ló ṣiṣẹ́ yẹn ní Masari wọ́n mọ̀ pé markazi kan bẹ̀ ní Morocco wọ́n mọ̀ pé markazi kan bẹ̀ Nàìjíríà alamul islami wal alamul arabi wọ́n mọ̀ yí pé kẹ́límọ̀ markazi Sheikh Adam ló ṣiṣẹ́ ó ṣe lórúkọ bàbá tiẹ̀ àbò ní bàbá àyíṣe bàbá rẹ̀ náà ní nǹkan tó dá sílẹ̀ ni wó ṣe yọ orúkọ nínú tí bàbá tiẹ̀ náà dá sílẹ̀ kí wọ́n náà wá lò wallahi ẹ̀yin pípò yìí ẹ̀kan máa ń fẹ́ tọ́yàn ń jà ní tábàlà ní sọ̀rọ̀ sáàmù wá wò yín ràn kẹ máa àtàkì àfàwà ni àyè dédé jáde èyí lẹ máa ń tọwọ́ bọ ọ̀rọ̀ kò sẹ́ni tí ó gbà kí wọ́n fi ọwọ́ àbùkù kan àfà rẹ̀ tí ó wà dákẹ́ àfi tó bá jọ máa lè
kò sẹ́ni tí ó gbà tí ó sọ pé wọ́n fẹnu àbùkù kan àfá ẹ̀ ó wá dákẹ́ inú ẹ̀ wá dùn àfẹn tó bá jẹ́ ọmọ àlè àwọn ò sì ní dédé jáde ká sọ̀rọ̀ sí yàn àfi tó ń tọ̀ wọ́n bá kọ lẹ́tà sí àwọn èyí sì fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ wallahi àyè fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá sọ̀kan tá a dákẹ́ fún yín ìyẹn ó tún wá di ádà sí lára ẹ tún wá sọ mí àtúndákẹ́ fún yín ẹ tún wá sọ mí àtúndákẹ́ fún yín ṣé bá ti máa dákẹ́ lọ ni lẹ́yìn ó máa àtàkì wa àfọwọ́dúnmọ̀kọ́ máa ní wakiltu lil khilli kama qala li ala wafa'il kayli aw bakhasihi walam ukhassirhu wa sharrul wara man yawmuhu akhsaru min amsihi wajur man istagbaka hajral kila وهبوا كلمة الحود في رمسه وكلت للخل كما قال لي bó bá ti wọ́n fún wa lẹ́kùnrẹ́rẹ́ làwọn náà ṣe wọ́n fún ẹ dédé bó bá ṣe sán náà ni wọ́n náà gbà jẹ́jẹ́ làfa wa jókòó kí ló tẹ̀ ń àtàkẹ́ kí ló ṣe fún yín sójú ọ̀rọ̀ ẹ̀sìn ṣé wọ́n ní ìyapẹ́ ẹnu lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní ilẹ̀ Lárúbáwá ni ṣe wọ́n bú yàrá ìyá wọn àbọ̀ bú àbálákù bàbá wọn ni kò yẹ kó lọ bẹ́ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó rí wá pé o ẹ jẹ́ kó rí wá pé àfáàwé ṣe gi ìtayé tẹ̀kẹ̀lé mọ́ sọ̀rọ̀ gbogbo àtẹ́bá tó bá Markaz wọ pòfẹ́sọ̀ yìí يحترمك المدير دائما كلما زدت المدير والمدير يحترمك شيء مدير اوكي لابوكو rí ni wọ́n máa ń pè lé ni náà ẹni àpọ́nlé la mọ̀ mùdírù mọ̀ wọ́n ṣe ní àbùkù wallahi wal azim wọ́n máa ń pè lé ni ìwọ tó bá mọ̀ wàá mọ̀ pé ẹni tí máa ń dúró yani دائما يقوم على الحق orí òdodo náà máa ń wà orí òdodo ni mo fi pè wọ́n níbi kí níjọ́ ní tí mo post pé nasirul haqq bil haqq tí mo dírò bá ń bá ẹ̀jà tẹ́ ẹ bá jọjọ rojọ́ pẹ̀lẹ́ nìyẹn ní tó dá èmi lójú ni pé o lè wí nìyẹn torí pé yóò ti gbé àwọn àgbémára kan mára tí ò ní fi bá ẹ̀jà bóyá mistake ni ó ṣe nǹkan báyìí bóyá mistake ni ó ṣe nǹkan báyìí bóyá mistake ni wọ́n lè ka bí i 15-20 àwọn ẹ̀ṣẹ̀ so ìwọ tí ò bá mọ̀ ó máa wò pé àbí aláṣejù ni mùdírù yìí ni àbí kíní ni kí ló dé wọ́n bélé ìjà ara olójú òní lajúlẹ̀ kíta lùbọ́ kú wọ ní ti torí pa fẹ́ ṣẹ̀yàn káwá sọ wípé a fẹ́ máa mú nǹkan mọ́ra tí ó sì pààyàn sára lọ ti ẹgbin lọ́lọ́ tèmi kálàfíà dé ó dájú pé kí n máa mánéjì èèyàn kó sì máa pa mí lára wallahi láàdín ṣùgbọ́n prọfẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ bí torí àmọ́ yí pé lọ́dọ̀ yín bẹ̀ yẹn gbogbo tẹ́ máa ń ṣe ní pé ẹ máa ń ṣe attack tó pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ bẹ́ ṣe ń ṣe àtáàkì yìí tó ẹni yìí ń jù yín lọ ni ṣé kò yẹ kó sun yín ni ẹwà àtọdún tẹ́ ṣe ń bá fa àìmọye ẹlòmíì ló ti bá a lọ kódà ẹlòmíì sọ pé kíní kan ọlọ́run òun tọrọ kú fún lágbájá òun ló ṣáájú mùdírù yìí kú ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹni tọ́lọ́run fẹ́ ni ẹni tọ́lọ́run ránṣẹ́ ni ẹni tọ́lọ́run gbà fún ni ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ ni ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ ṣe ibẹ̀ ni màá ti wá wọ tọ̀dọ̀ àfáà wa torí pé àfáà wa ni wọ́n orí ọmọ àfáà wa náà ni
bí mùdírù náà ṣe jẹ́ àfa wa tí mùdírù kan tún yàtọ̀ sí tiwọn ni torí mùdírù dìde kọ́ wa kéwú báyìí ni wọ́n wọ kíláàsì wọ́n kọ́ wa gangan al-muallimul hakiki òun ni mùdírù al-muallimul majazi òun ni àfa wa tí wọ́n ń sọ ìtàn muallimul majazi ni wọ́n amma al-muallimul hakiki huwa al-mudir kì í ṣe bá a kan pé wọ́n láàfáà nítorí pé wọ́n jẹ́ ọmọ iṣẹ́ kàdámù rárá o torí pé wọ́n kọ́ wa ń kéwú. Torí pé mùdírù kọ́ wa ń kéwú la ṣe ń pè wọ́n ṣe jẹ́ àfáà wa so ipò méjì náà ní wọ́n jẹ́ àfáà wa wọ́n tún jọ mọ àfáà ayé àgbọ̀dọ̀ kò wọ́n lọ́mọ àfáà wa mọ́ ọmọ àfáà gbogbo ayé wọ́n dẹ̀ ń jẹ́ àfáà wa direct tí wọ́n di méjì lọ́dọ̀ tiwa bọ̀jẹ́ ọ̀kan ní ti àfáà wa tí wọ́n sọ ìtàn láìpẹ́ yìí ṣẹ́rí ẹni tí ó bá lè jẹ́ kí fídíò ìdọ́dọ̀ wọn mo kàn fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ebú o wàláhì ọ̀rọ̀ ọmọlúwàbí síra wọn ni ọ̀rọ̀ ọmọ kéwú sáfà torí pé ọmọ kéwú náà máa gbà fámọ̀ràn nígbà míì tó bá ti rí pé àfáà ti ń lọ ibi tí ó yẹ kán lọ. Gẹ́gẹ́ bí ẹni tó kọ̀rọ̀ ń sìn Ajá Abdulhakeem Abdulwahid ní ìjà lára kì í tán àwa mọ̀ pé ìjà lára lè ń bá wọn jà ṣùgbọ́n ó yẹ kí ẹ ti gba kádàrá tọlọ́hun Sheikh ó yẹ kí ẹ ti gba kádàrá tọlọ́hun yẹ kí ẹ ti mọ̀ pé ní yìí ò ṣe forí gbárí pẹ̀lú ẹ ti ń bá bọ̀ ti pẹ́ kò síbi tẹ́ ẹ lọ brọ́dà mi Habib brọ́dà mi Habib brọ́dà mi Habib kò síbi tẹ́ ẹ dé brọ́dà mi Habib brọ́dà mi Habib ó dá ìranú lẹ̀ ẹ rẹ́dì láti sọ̀rọ̀ fámílì yín fún níta gbangba tàbá pé yín wà sí ẹ̀ ní sọ̀rọ̀ mi lọ́rọ̀ brọ́dà mi Habib yìí lọ ṣe rí gbogbo kí ní yẹn kò fún yín lápọ́nlé o ìyẹpẹrẹ ló ń fún yín o ìyẹpẹrẹ òun ló ń fún yín o torí àwọn tí wọ́n pè yín wọ́n máa wà disappointed lórí pé ọ̀tọ̀ ní tá a pè yín fún ọ̀rọ̀ ẹbí yín lẹ̀ ń sọ ń bí. ṣe mọ̀ pé mi gangan personally ṣe mọ̀ pé ẹ ṣe fún mi kódà bí tẹ́ ti ṣe fún mi unexpected ibi tí èèyàn ò lérò ibi tí èèyàn ò lérò níbi àṣẹ tún lè bá ń gbó nǹkan báyìí dé bí báyìí. Inú lecture room ni mo wà níwájú lecturer tẹ́tí attack mi. Yẹ̀sà ló náà kàkọ́ lè lẹ́yìn ni tẹ́tí ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ṣọ́ ti wá rí nísìn ìwọ̀n àti brọ́dà mi Habib tẹ́ ń dá gbogbo ẹ̀rú tẹ́ ń bá gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ń ṣe gbogbo tẹ́ ń ṣe àwọn tẹ́ ń ṣe gbogbo ṣaṣọ. Tó jókòó ló gún bàbá wa tó yẹ sí pé gbogbo wa lájọ́ lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ níbi tá a ti ń gba lecture. Níbi tá a ti ń gba lecture nínú lecture room bí a ti gbé lecturer àgán kan wọ́n báyìí nídìí gbogbo eléyìí. Ìjọ́ wo lẹ rí kí Mudirul Markaz Sheikh Muhammad Habibullah ìjọ́ wo lẹ rí kí wọ́n bẹ́ẹ̀ ṣe ń bú wọn tó látọdún tẹ́ tí ń bú wọn yìí kí wọ́n wá sọ̀rọ̀ yẹn níta àgbárí. Ìjọ́ wo lẹ rí kí wọ́n wá sọ̀rọ̀ yẹn níta ó yẹ kí yẹn náà tó lábùkù fún yín náà pé ẹni tí mo tiẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò dídì sọ̀rọ̀ mi rí. Kò dídì kò sọ̀rọ̀ mi rí kò dídì sọ̀rọ̀ àbími àti lágbájá ń jà wọ́n sọ̀rọ̀ yín rí káwọn èèyàn wá rí pé ọ̀rọ̀ lágbájá látọdún tẹ́ tí ń ṣe kinní yìí látọdún tẹ́ tí ń ṣe kinní yìí ǹjẹ́ yìí rí kí Mudiru sọ̀rọ̀ yìí rí kan fún ilé sí rí kò sí tó fà ní pé wọ́n respect bàbá tó bí wọn ni wọ́n respect bàbá tó bí wọn ni àwọn tí wọ́n bá ń wo ẹlòmíì tó bá ń wo èyí lókèrè
tí wọ́n bá súnmọ́ mùdírù yìí wọ́n á rò pé bẹ́ẹ̀ ṣe ń kun mùdírù lọ́dà yìí wọ́n á rò pé bó ṣe rí nìyẹn. gbogbo ìgbà ọ̀rọ̀ ogún lógún tẹ́yìn náà jásí ẹ mọ̀ yí pé lákọ̀ọ́kọ́ ṣẹ̀ríyàtẹ̀ Markazi ò sí nínú ẹni tí wọ́n lè tẹ̀lé tán lè pín lógún. mùdírù tẹ̀dẹ̀ rí yẹn gẹ́gẹ́ báwa ṣe rí wọn àwa tá a súnmọ́ wọn ó ń ṣe khidima bàbá wọn ọmọ kéwù ni wọn ẹ̀ ṣe àsọmọ. wọ́n ń ṣe khidima bàbá tó bí wọn torí pé tó bá ríra wọn ọmọ àfáà wa wọ́n á máa misbehave gbà ṣe bí bàbá mi lónìí kíní mo lè ṣe ó bá ṣe wù mí ni gbogbo àwọn owó tó bá jẹ́ ẹ̀tọ́ tí wọ́n ní sí nǹkan tí bàbá wọn fi lẹ́gbẹ̀ẹ́ kó má bàjẹ́. bí wọn náà ń benefit ń bí ogún tẹ́ ń sọ yìí tí èyí bá ṣe pé wọ́n ń ṣe khidma bàbá wọn. kí ni benefit? bẹ́ẹ̀ ṣe máa ń sọ fáwọn èèyàn pé wọ́n ń lé yín kúrò ní Markaz wọ́n ń lé yín kúrò ní Markaz wọ́n jẹ́ kẹ́ wọ ilé bàbá yín gbogbo yẹn mọ̀ pé rọ́ nìyẹn náà kò sí ọdẹ wá sí Markaz yẹn kan lé yín jáde kò sẹ́ni ọ̀hún tí ó lé yín jáde kò sẹ́ni tó lé yín jáde rí. ilé tí Sheikh Adamu ní tán ní sí tó wà ní White House àti tán ní sógun wo èwo ni mùdírù ń gbé ń bẹ̀ èwo lọmọ mùdírù ń gbé ń bẹ̀ èwo níyàwó mùdírù ń gbé ń bẹ̀ ṣèbẹ́yìn ilẹ̀ ń gbé kan ẹ̀yìn ilẹ̀ ń gbé kan ní Markaz tẹ́lẹ̀dìdì ní apartment báyìí bẹ́ẹ̀ ẹ sì ń lo bí àyàwó yín ló lo ṣọ́ọ̀bù ní o bí ọmọ yín ní o ní Markaz ń bẹ̀ táwa yìí mọ̀ ilé Sheikh Adamu tó sì wá bẹ́ẹ̀ Sheikh Ridwanullah ni wọ́n gbé bẹ́ẹ̀ fá ìyẹn àkọ́bí bàbá lọ́kùnrin wọ́n gbé bẹ́ẹ̀ fá tàfikù àtàwọn ìyàwó wọn ọmọ mùdírù wo ló ń gbé bẹ́ẹ̀ ìyàwó mùdírù wo ló ń gbé bẹ́ẹ̀ ṣé mùdírù lápàtímẹ́ǹtì ń bẹ̀ àbí ilé bàbá tó wà ń sún lérè ṣé mùdírù ló ń gbé ni tẹ̀bí àwọn ìyàwó Sheikh Adamu ló ń gbé bẹ́ẹ̀ ṣé ìyá tó bí mùdírù gan wà ń bẹ̀ ṣé ìyá tó bí mùdírù wà ń bẹ̀ ẹ ṣàmọ̀ pàwọ́ mọ̀ pé ẹ̀yin gangan lápàtímẹ́ǹtì nílé Sheikh Adamu tó wà Markaz ẹ̀dẹ̀ ń wá bẹ́ẹ̀ time to time kò sẹ́ni kankan tó lé yín bẹ́ẹ̀ ẹ má parọ́ fáwọn èèyàn mọ́ kò dáa fáwa kò dáa fáwa ẹ má parọ́ fáwọn èèyàn mọ́ ẹ bọ́ta kẹ́ sọ pé ẹ ní apartment nínú ilé Sheikh Adamu ní Markaz kí lè dá wá ń sọ fáwọn èèyàn pé wọ́n lé yín kó ń bí nǹkan bàbá yín wọ́n lè yí nǹkan bàbá yín wọ́n ṣe kí nǹkan bàbá yín kódà ìgbà tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀ mo máa ń wò pé àbí bèjì làfà yìí mo máa ń wò pé ṣé bèjì ni wọ́n ni ṣe pé gbogbo kọ́tẹ́ ń sọ yìí ẹ kàn máa fi àwọn tẹ́jọ́ ń ṣe interview ẹ rí pé wọ́n rẹ́rìn ẹ rí pé wọ́n smile torí ọmọ kan ó jáde ó sọ pé ẹ má sọ pé wọ́n arrange ni kinní kan ní ìfẹ́ fọmọ ẹ lésì torí pé kò ṣẹ̀ṣẹ̀ máa fi gbólóhùn àbùkù bá àfáwà sọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ jọ wà lásọ̀rádìs wọn ní rí èsì ó bá tẹ̀já sí kó jọ tẹ́ wọn lọ́rùn pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn ó ní wọn ṣàrẹ jí ṣé tí wọ́n bá ń ṣe interview bàbá tiẹ̀ ní ọ̀nà tí ò dáa táwọn tí wọ́n wá àwọn interview àwọn èèyàn tí wọ́n wá ń rẹ́rìn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò dáa tó ń sọ yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ kí ni wọ́n máa ṣe sí tán rí ẹ̀rín sí ọ̀rọ̀ tí ò dájú ọ̀rọ̀ nú ilé tán wá rí ẹ̀rín sí lẹ́níhàù láwọn ọ̀rọ̀ míì láti pé kódà òdodo
àwọn irọ́ ń bẹ́nu àwọn ọ̀rọ̀ yẹn ní kí wọ́n ṣe gbogbo ẹ̀ náà lè wọ́n máa sọ́ǹtà ni. kò sí bẹ́ẹ̀ afáwa wa ṣe é rántí pé ẹ ti lọ rìpọ́ọ̀tù mùdírù yìí lọ́dọ̀ àwọn ọlọ́pàá rí ẹ ti lọ rìpọ́ọ̀tù àwọn mùdírù lọ́dọ̀ àwọn ọlọ́pàá rí ibi tí mùdírù dá sí lélẹ́yìí o ẹ ti lọ rìpọ́ọ̀tù mùdírù lọ́dọ̀ àwọn ọlọ́pàá rí pé àwọn ọlọ́pàá yẹn invite mùdírù wa pé kí ló dé báyìí táwọn yẹn ti rò pé àbí àwọn ni ẹ̀gbọ́n ni tí wọ́n mọ̀ pé mùdírù lẹ̀gbọ́n. You are his big brother? Yes. Tí wọ́n wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún náà wà ń bẹ̀. Ẹni tó wá lọ rìpọ́ọ̀tù yẹn wá ń padà di alábùkù lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ṣé gbogbo eléyìí kò yẹ kó tó fún yín ní pé ẹni yìí tẹ́ lélélélé tẹ́ sọ̀rọ̀ ẹ̀ láì dá títí ó sì ń jù yín lọ́nà ni. Ní ìwà ẹni yìí ẹ̀gbọ́n yín ni nàá. Ẹ̀gbọ́n yín ni náà kálábúrò ní aṣọ wíwá wọ́n da orí nǹkan rú ẹ̀gbọ́n yín ni tẹ́ bá lẹ mọ̀ kí òun náà mọ̀. kò sólódò láàrin alhamdulillah ṣèbẹ́ ni tí ó bá jẹ́ olórí ní òkọ̀kọ́ ṣe nǹkan. ọ̀rọ̀ tẹ́mi ń bá yín sọ yìí ṣẹ́rí pé mi ò bú yín mo kàn ń bá yín sọ̀rọ̀ kádàrá ni ẹ gba kádàrá pé ẹ̀gbọ́n yín lẹ́ni yìí torí pé ẹni tí ò bá gba kádàrá yóò gba kodoro. mo dẹ̀ repeat ẹ pé ẹ lọ mú fídíò kan wá fídíò ẹyọ kan péré ibi tí mùdírù tó ti fún yín lésì rí látijọ́ tẹ̀ ti máa ń sọ̀rọ̀ mùdírù yìí káàkiri kò sẹ́ńtẹ́ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ mùdírù yìí fún. kò sírú ẹnu tẹ́ lè fi wí. bọ́dà mi Habibu ní bá gbogbo ẹ̀jẹ̀ kò sí gbogbo ẹ̀yin dẹ̀ sí ń tẹ̀lé ní tẹ̀lé afọ́jú ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run torí pé gbogbo wa lápadà pé tí òun nìkan ní ọmọ tí Sheikh Adamu bí ni a ní ọmọ ẹgbẹ́ àwọn nìkan kọ́ lọmọ tí Sheikh Adamu bí kò sẹ́ni tí ó mọ̀ wá àwọn nìkan kọ́ lọmọ tí Sheikh Adamu bí bí oníkálukú bá ṣe jòkó nínú fọ́tò yóò ṣe bá rẹ̀ àwọn èèyàn tí wọ́n ń wo oníkálukú wa káàkiri àgbáláyé wọn gọfà. àwọn èèyàn tí wọ́n ń wo gbogbo wa káàkiri àgbáláyé wàláhì wọn gọ̀ wọ́n mọ ẹni tó dá yàtọ̀ sẹ́ni tí ò dá. wọ́n mọ ẹni tó dá yàtọ̀ sẹ́ni tí ò dá. wọ́n sì ń sọ́dí oníkálukú láti ibikíbi táwà. ẹ̀yin kọ́ lẹ́ ń ròyìn èèyàn pé ẹni yóò dá. ẹ̀yin kọ́ lẹ́ sọ fáwọn èèyàn pé ẹni òun ló ń da kankan rú láà. ṣẹ̀rí tẹ́ ẹ bá gba kádàrá kẹ́ wá wo tọ́lọ́run ó ṣe. gbogbo àwọn tó ń bá tí bàbá yín fi sílẹ̀ tó ń bá ṣọ̀tá tẹ́yìn ti torí pé ẹ̀ láìkì ẹ̀gbọ́n yín tẹ́ wá lọ ń kún wọn kò ṣe pé wọ́n fẹ́ràn yín wàláhì kò ṣe pé wọ́n fẹ́ràn yín torí pé wọ́n fẹ́ lò yín láti bá ẹ̀gbọ́n yín jà ni o. torí pé wọ́n fẹ́ lò yín láti bá ẹ̀gbọ́n yín jà ni. ẹ̀yin máa padà wálé wọ́n ẹ̀ ní tẹ̀lé yín wálé yín. wàláhì a nífẹ̀ẹ́ yín torí pé ọmọ Sheikh Adamu ni. ṣe rí ìfẹ́ táwa ní sí mùdírù kò ń ṣèfẹ́ afọ́jú o gbogbo ẹ̀dá máa ń sọ káàkiri pé ìfẹ́ afọ́jú àwọn tí wọ́n ń tẹ̀lé lórí ọ̀nà kìíní ẹ̀ ń tẹ́ra yín ni. èmi mo lè ka nǹkan oríṣi mẹ́rin tèmi fi tán sínú ìfẹ́. mo lè ka nǹkan oríṣi mẹ́rin tí mo fi tán sínú ìfẹ́ mùdírù pátápátá. ṣé rí irú wa yìí olórí tí ó bá kọ́ńtró irú wa yìí
yóò múra o torí pé àwa náà nílà káì a sì gbọ́n irú mi oríṣiríṣi bẹ́ẹ̀ wá pọ̀ lára mùdírù àtàwọn ẹgbẹ́ tó tún yàtọ̀ sí mi ó wá pọ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ ń lo làákàyè fi control oníkálukú tí wọ́n sì complain àfẹn tó bá jálá ìmúre nìkan. mo kọ́kọ́ fẹ́ràn wọn pé wọ́n jẹ́ ọmọ àfà Sheikh Adam mo kọ́kọ́ fẹ́ràn wọn pé tí n bá ọmọ Sheikh Adam yìí kọ́kọ́ fẹ́ràn ẹ pé ọmọ Sheikh Adam ni ẹ màá fẹ́ràn ẹ nífẹ̀ẹ́ bíá. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ràn wọn pé wọ́n jẹ́ àfà mi mo fẹ́ràn wọn pé wọ́n jẹ́ àfà mi mo tún wá fẹ́ràn wọn pé wọ́n jẹ́ ẹni tí máa ń sọ òdodo lẹ́lẹ́kẹta òdodo wọn ìbẹ̀rù pé ibìkan láì tí sọ òdodo ibi à ń sọ òdodo yẹn ni ìyáyọ kan wà torí pé ẹni tó bá ti ní ìyáyọ kan kò síbi tí ò ti lè sọ òdodo. kò síbi tá a ti lè sọ òdodo tí mo dúró ti lè sọ òdodo sọ ẹni tó bá ti ní ìyáyọ kan tó gbé kò sí owó tó o lè fi tán kò owó òun fíríkì ẹ̀ tí wọ́n lè fẹ́yìn ní 10 million naira ìjọ bẹ́ẹ̀dẹ̀ ẹlẹ́ fún jẹmọ́ ìjọ kan kí ló sún wọn débẹ̀ ìfẹ́ bàbá wọn ni mo tún wá rí wọn rí ìyẹn ẹlẹ́lẹ́karùn tí mo sọ ní pé wọ́n tún wá fẹ́ràn bàbá tó bí wọn kò sí nǹkan ọ̀hún tí mo lára mọ̀dé olùmọ̀ káàsì lè fi dìfẹ́ ní bàbá ẹ̀ kò sí dẹ́ lè sọ tó bá ti fẹ́ rí pípọ́n ojú ẹ̀ ìwọ ṣàbú bàbá rẹ̀ bọ̀ tó bá ti lọ tó bá bú àwọn gangan wọ́n lè mọ́ fún ẹ lésì wọ́n lè mọ́ sọ̀rọ̀ ẹgbẹ́ àwa yìí lámọ̀ ìjàporó ṣùgbọ́n tó bá bú òun ó lè mọ́ sọ̀rọ̀ kò ní fún ẹ lésì ìwọ náà wo àjọ tó ti ń bú ṣó fún ẹ lésì bọ̀ tó bá bú bàbá rẹ̀ bàbá tó bí gbogbo tí wọ́n ní ni wọ́n fi ń sáfù bàbá wọn wọ́n ń sáfù bàbá wọn as pé ọmọ iṣẹ́ sọ́gá lọ́mọ iṣẹ́ tó láni ẹ̀ dáadáa sọ́gẹ̀ wọ́n sáfù pé bóyá ọmọ ṣẹ̀mọ̀ pé tí wọ́n bá ń wo pé bàbá mi ṣáà ní ó lè máa yọ̀ wọ́n ń sáfù bàbá yẹn gẹ́gẹ́ bí wípé rómọdé àwọn ni wọ́n sì jàmbá wọn rí. nínú tèmi fi fẹ́ràn wọn rẹ̀ kí ni mo kàn fẹ́ràn nífẹ̀ẹ́ afọ́jú ìfẹ́ afọ́jú kọ́ ìfẹ́ afọ́jú òun kọ́ lára fẹ́ràn ẹ̀ kò sì sọ wá dẹrú mo ti sọ̀rọ̀ kan rí mo ní mùdírù ló ń tẹ́yà ká bá pè mí lọ́wọ́ ní ẹ̀jẹ̀ kó tọ́jú àwọn mùdírù máa ní àwọn náà ń tọ́jú àwa gbogbo àwa tá a wà pẹ̀lú wọn àfẹni tó bá fẹ́ jẹ̀bi Ọlọ́run ló kù kò sẹ́ni tí wọ́n yìí tọ́jú ní gbogbo wa ara àwọn tọ́jú àfà kí la fi tọ́jú wọn àwọn náà ń tọ́jú wa lóòótọ́ a máa ṣe kídímọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bọ̀ tó bá jọ ńlá káyà òkè ṣe bá ń rí báwọn ọ̀gá mi ṣe ń ṣe sáwọn ọmọlẹ́yìn wọn ṣe bá rí báwọn ọmọọṣẹ́ mi ṣe ń sákò lẹ́yìn ọ̀gá ẹ̀ náà bá bí pé kí ni a ní torí pọ́gùn òun láwọn a ní torí pọ́gùn òun ara ẹnìkan ló mọ̀ tọmọ ẹnìkan ló mọ̀ gbogbo ìròyìn ní ìròyìn burúkú yóò sí lára mùdírù mo forúkọ bo ẹnìkan rí ajánẹ́sì kan nínú ajánẹ́sì àgbà kan ó ní mùdírù ní kọ́kọ́ fún òun lówó tó tóbi láyé lájọ́ tó wọ́n ti lọ òde ó ní káwọn pa 1 million àbí káwọn pa 2 million kò sí báwọn ṣe lè rówó tó lóde àáfà tó ń tẹ̀lé yìí 25,000 ní òfòhùn owó tó pọ̀ jù náà nìyẹn 25,000 olóde táwọn wá pàdé pẹ̀lú mùdírù àtàfà tó ń tẹ̀lé yìí tó ń járẹ́ sí fún yìí òde yẹn ó wá pa wọ́n pọ̀ wọ́n wá gbé wá síwájú mùdírù ní ẹ lọ yanjú ẹ̀ náà nínú owó tán ti fún mùdírù yọ 250,000 fún òun kẹ̀kẹ́ ọlọ́run dé sálẹ̀ àfáà yìí tó fẹ́ gbà ó ní mùdírù ń bà yín jẹ́ ní gbogbo eléyìí náà mùdírù ń bà yín jẹ́ eléyìí náà irú owó lélẹ̀
mo forúkọ bo àwọn méjèèjì láṣìírí tẹ́ni yẹn sọ. Kò sí tí mùdírù bá rán iṣẹ́ tí táfà mi ò ràn ọmọ mi iṣẹ́ tí ó ráre gbogbo ayé ẹ̀ tó bá fi lè rán iṣẹ́ pé wá lọ ṣe nǹkan báyìí wá lọ bí báyìí fún mi, ibi tó bá lọ yẹn inú ẹ̀gán ti mọ̀ dùn kó tó dé pé báyìí ni bẹ́ẹ̀ ni ṣe rí nìyẹn. Ẹni tó ní àánú ọmọ làkejì ẹ̀, tó ní àánú ọmọ lẹ́yìn ẹ̀, tó ní àánú àwọn tó ń bá a ṣiṣẹ́, kò ń ṣe wẹ́ni kò ń ṣe ní kan tó ṣe kinní. So ta ló fẹ́ ká fẹ́ràn? Wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ àfọ́jú, ìfikẹ́ ń jẹ́ ìfẹ́ àfọ́jú. Ẹni tó bá dá èèyàn mọ́ nífẹ̀ẹ́ ni. Wa innal muhibba liman yuhibbu muti'un. Tó bá sì ti ń fẹ́ràn ẹni tó ń fẹ́ràn, o gbọ́dọ̀ mọ tẹ̀lé. O gbọ́dọ̀ ṣàbòsí ẹ̀, o gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Tó o bá lè sọ tó dá ń pa ẹ̀, dákẹ́. O gbọ́dọ̀ máa jẹ́ lẹ́sẹ̀, o gbọ́dọ̀ máa dalẹ̀, o sì gbọ́dọ̀ dìtẹ̀. Lọ̀rọ̀ tí wọ́n náà fi mọ́ lójútùú, lọ̀rọ̀ tí wọ́n náà fi mọ́ lójútùú. O ní wà pẹ̀lú mùdírù láyé kó kábàámọ̀. Gbogbo àwọn tí wọ́n lórí ẹ̀kẹ́ lómi bájá ti máa ń sọ̀rọ̀ burúkú pé èèyàn báyìí náà wà pé o sì mẹ́ni yìí, o dẹ̀ ń sọ tó ń wù ẹ́. Ṣé wọ́n wí pé tó ń gbọ́n ta náà? Wọ́n wí pé tó ń gbọ́n ta. So afáwa bá ṣe wà yìí, afẹ́ràn yìí, òun mò ń sọ́ntà yìí. The best ni pé kẹ́yìn náà kẹ́ follow legacy bàbá yín, kẹ́ mọ dáàbò bo tí bàbá yín gbé kalẹ̀. Kẹ́ mọ dáàbò bo tí bàbá yín tí wọ́n gbé kalẹ̀. Kò ṣe pé kẹ́ mọ tàbùkù, gbogbo àwọn nǹkan mìíràn ṣe ẹ máa ń rò pé mùdírù lẹ́ ń tàbùkù, ẹ mọ̀ kí bàbá lẹ́ ń tàbùkù. Ṣé ẹ mọ̀ àbí? Ọlọ́run ṣàánú wa o, Ọlọ́run sì wà pẹ̀lú wa. Tí ẹ jẹ́ kó mọ bẹ́ẹ̀. Ẹ ní máa sọ̀rọ̀ mùdírù yìí láì dákẹ́ rí ọ̀nà àbáyọ o. Kò sì sí ìṣetán tí ó kú. Torí kò ṣe ro kúrò. Àwọn tó ń ro kúrò lánàá mo ti sọ́nsìn, wọ́n ti ṣáájú ẹ̀ lọ. Àwọn tó ro kúrò lánàá wọ́n ti ṣáájú ẹ̀ lọ. Nínú ìsìláàmù gan kò dá kí ẹ máa ro kúrò mùsùlùmí ẹgbẹ́. Mi ń sọ pé ń ro kúrò wọn o. Ṣùgbọ́n tí ẹ bá ti ń so ilé lọ́tùn, tí ẹ bá ti ń so ilé lósì, kẹ́niyàn kú kò kán tọ̀ wọn, kò bá kú bá máa kú kò kán o. Mo tún ń repeat ẹ̀, ṣe rá àwọn ọ̀tá yẹn tẹ́ ń kún wọn lọ́wọ́ lórí pé ká ṣáà máa bá ẹ̀gbọ́n yín jà. Ọlọ́mọdé padà gé kajẹ́ o. 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 Wọ́n yìí sọ̀rọ̀ ẹ̀yin o. Wọ́n yìí sọ̀rọ̀ ẹ̀yin rárá o. Tẹ́ ẹ bá sọ tí ó tẹ́ fẹ́ sọ tán lójú wọn, tẹ́ ẹ bá ti padà sẹ́yìn, wọ́n yìn mú sí yín ni o. Ọ̀rẹ́ yín gangan lẹ̀ ń bájà yẹn o. Èèyàn yín lẹ̀ ń bájà yẹn o. Ẹbí yín lẹ̀ ń bájà yẹn o. Nǹkan yín lẹ̀ ń bájà yẹn o. Ọ̀la yín lẹ̀ ń bájà yẹn. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀la yín òun lẹ̀ ń bájà yẹn. The best thing ni wípé tẹ́ ẹ bá lè sọ dáadáa ń pa ẹni yìí, the best thing náà ni pé kẹ́ ẹ dákẹ́.
tẹ́ ẹ bá lè sọ dáadáa ń pa ẹni yìí the best thing ni pé kẹ́ ẹ dákẹ́ kẹ́ ẹ sì gbà kádàrá pé ẹni yìí jù mí lọ ní gbogbo nǹkan ẹni yìí jù mí lọ aṣíwájú mi ni ipò bàbá yín ló tún wà àfi kẹ́ sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ béèyàn dẹ̀ ṣe ń sowọ́pọ̀ pẹ̀lú yàn pẹ̀lú farabalẹ̀ ni o kò ṣe kẹ́yìn náà máa ríra yín gẹ́gẹ́ bí ẹ̀yin náà jẹ́ nǹkan níwájú ẹ̀ ṣàǹgbé láàrin ara wa tá a bá ní parọ́ fúnra wa yàtọ̀ sí ń tájọ́ táwọn èèyàn tẹ́ ń sọ fáwọn èèyàn ń ta àbí táwọn èèyàn ń rí àyímọye ìgbàlẹ̀ máa wọ márkàzì tí mo dúró máa wẹ́kọ̀mù yìí ẹ máa jòkó mistake kan tẹ́ máa ń ṣe náà ní pé ẹ fẹ́ jòkó sẹ́gbẹ́ gẹ́gẹ́ bí pẹ́gbẹ́ ni ẹ wàá máa sọ lárúbáwá láì ṣe pé ẹ̀gbẹ́ Yorùbá kẹ́ má bàa lo ẹ fún gbogbo ẹ̀ ló ń ṣojú wa náà ẹ̀gbọ́n wo ni ó gbà káburú ẹ̀ máa fẹ́ máa rìn fín bẹ́ẹ̀ táwọn tí wọ́n ń bẹ pẹ̀lú wọn tí wọ́n ní rí àti pé ara ẹ má ṣe báyìí ẹ jòkó sápá báyìí ipò àgbà náà wà ipò àbáyé náà wà ẹ máa wò ó wò pé Sheikh Adamu ni ẹ máa wò ó wò pé Sheikh Adamu ni tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà máa wúrú àwọn àpọ́nlé dẹ̀ máa rí náà tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ ẹ̀yin náà ó rí bóò ni ìgbésí ayé ṣe máa yàtọ̀ sí ìtẹ́ tí ń lò bọ̀ kò ń ṣe pọ́lọ́hùn ṣàánú ẹ̀yin náà kò sọ́mọ Sheikh Adamu kan tọ́lọ́hùn ṣàánú torí pé bàbá ti parí ẹ̀ torí pé wọn bá tọmọ lọ́mọ jẹ́ wọn bá tẹ́nibọ̀dì jẹ́ wọ́n ṣe dáadáa fọmọ lọ́mọ ni báwo lọ́lọ́wọ́ ṣe ni wá ní máa ṣàánú yìí ṣùgbọ́n ẹ mọ́ fọ ara yín daṣẹ́ ara yín nù ẹnìkan ní máa ń jókòó sórí àga khilafa ẹnìkan náà ní ó jókòó sórí ẹ̀ wọ́n yẹ pé méjì ọ̀gá yìí kí ń ọ̀gá méjì wakọ̀ ẹnìkan ni ó wakọ̀ wá lè jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá o pé ṣùgbọ́n bẹ́ ṣe ọwọ́ tẹ fi ń gbé yìí kọ́ ẹ̀yin gangan mọ̀ yìí pé bẹ́yìn sọ pé sọ̀rọ̀ yìí lè yanjú báyìí báwọn yẹn ṣe máa ń pa sọ̀rọ̀ yìí lè aláyọ̀ lè yanjú ó nírú gbésẹ̀ tí wọ́n gbé táwọn náà mọ̀ ó dẹ̀ ní ìṣe sí bí wọ́n ṣe máa ṣe táwọn èèyàn sọ̀rọ̀ ara pé àfáwà tí ń yàtọ̀ aláìyà kẹwàá wo owó àpẹẹrẹ táwọn èèyàn máa fún yín ipò Sheikh Adamu ni mùdúrù mọ́kàzí wa ó ń ṣe po kínní ojú brọ́dà mi tẹ́ fi ń wo yẹ ojú brọ́dà mi ẹ rí i pé ó lẹ̀ ń lò fún wọn ṣọmọlẹ́yìn àwọn tán bílíọ̀nù náà lè ṣe bẹ́ẹ̀ fún yín kí ni yín dùn káwọn á lò ó fún yín ṣé inú yín lè dùn kò lè inú yín lè dùn ṣe rí àìrí pé irú ipò bàbá yín ló wà yẹn òun ni ìjẹ́kọ́ náà là fún yín àwọn òun bá yín sòótọ́ ọ̀rọ̀ ṣẹ́rá àwọn tí wọ́n bá ń rí yín tí wọ́n bá ń bá yín tán rẹ́rìí sí yín yẹn lẹ́ni afẹ́ràn yín aláìkè yín tí wọ́n tún wá sọ́dọ̀ mùdúrù náà afẹ́ràn yín tí wọ́n ń pè yín káàkiri ẹlòmíì ó pè yín sóde ẹlòmíì ní tí wọ́n bá yín sòótọ́ ọ̀rọ̀ èmi yàtọ̀ síbẹ̀ o mi ò retí nǹkan kan lọ́dọ̀ ẹnì kankan o the best ni pé káwa bá yín sòótọ́ ọ̀rọ̀ kẹ́ wá sọ wá dọ̀tá òótọ́ ọ̀rọ̀ tá a bá yín sọ yẹn tẹ́ ẹ bá ṣe ẹ̀yin náà wo ta ló fẹ́ràn yín nínú àwọn ẹlòmíì tí wọ́n ń sọ pé ọmọ àfáwà làwọn náà àtàní ò gbà pọ́ ọmọ àfáwà lẹ́yìn ní kò sẹ́ni tí ò gbà pọ́ ọmọ àfáwà ní náà kò sẹ́ni tí ó gbà wípé ọmọ àfáwà ní ẹ ti jẹ́ ọmọ iṣẹ́ Ádámù ẹ ti jẹ́ ọmọ iṣẹ́ Ádámù ọ̀rẹ́ dì
gbogbo ọ̀nà tó bá wù kẹ́ gbà wáyé ọmọ Sheikh Adamu ni kò sẹ́ni tí ó gbà fún yín tó ọmọ Sheikh Adamu kọ́ ni ṣùgbọ́n lẹ́gẹ̀ẹ́sì Sheikh Adamu tí bàbá fi sílẹ̀ àwọn kan fẹ́ dẹrù yẹn nù àwọn yẹn ẹ̀ ń kún wọn lọ́wọ́ ẹ má kún wọn lọ́wọ́ ẹ tún lè rí mi lọ́la kẹ́ tún bú mi o I don't bloody care ṣùgbọ́n ẹni tó bá jẹ́ onílàákàyè mọ̀ pé òdodo ọ̀rọ̀ lèmi bá yẹ sọ yìí òdodo ọ̀rọ̀ yẹn náà ni mò ń bá yẹ sọ tipẹ́ tẹ́ bá ti rí mi tẹ́ máa sọ̀rọ̀ tẹ́ máa ní àwọn ọmọ rádàràdà àwọn ọmọ tábí òun kó káàkiri àwọn ọmọ tí nìkan torí pé àwọn ọmọ Ànábì Ádámù a kì í fẹ́ òdodo ẹni tí ó mọ̀ tàn wá la máa ń fẹ́ tí ó mọ̀ ní wàláhì àfáwà wàláhì ọlọ́run máa kú yíyá ẹ̀yin gangan náà ní ẹ̀yin ní kò sí wàláhì nìkan ẹ máa rí wọ́n kàn ń tàn yẹn lásán ni àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn náà níjọ́ tí nǹkan bá ṣe yẹn láburú àwọn náà ni wọ́n ṣe yẹ̀yẹ́ yẹn wọ́n sì sọ̀rọ̀ yẹn láì dàgbẹ́ aláìmọ̀ ara ṣùgbọ́n àwọn tàbá ń sọ tọ̀rọ̀ yìí táà sì ní ìdáfẹ́ gbà àpọ́nlé wa ni pé ká máa rọ́dọ̀ tí ń dé ká máa rọ́dọ̀ mùdírù dé gbogbo àwọn iṣẹ́ káràmù ká gbogbo akájọ máa ṣùgbọ́n dẹ́ẹ̀ bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lẹ́ tó jẹ́ olórí yẹn nọ́mbà 1 yẹn tẹ́jọ wá di ọ̀kan a lè wá sọ́dọ̀ yìí a lè bá yín ṣe ní táwọn à ń sọ nìyẹn tẹ́lómi máa rò pé àbá mú àwọn kan lọ́ta torí pé ta bá dọ́dọ̀ yín a máa yìí tàbá tí yìnyín ẹ mọ̀ ríra yín pé àbẹ̀ wà lórí ráìtì ni ẹ mọ̀ ríra yín pé wà lórí ráìtì ẹ nífẹ̀ẹ́ tẹríba fẹ́ tẹ́kẹ́ tẹríba fún ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ wa tá a bá jọ súnwọ́pọ̀ tá a bá yín sòótọ́ ọ̀rọ̀ tẹ́nìkan kan ò ṣe ní fák tẹ́nìkan kan ò ṣàbòsí tá a sọ pé nǹkan báyìí ni ẹ padà rí pé tèmi náà ń bá mi sọ wọ́n fi ẹ̀jẹ̀ ní fáàkì wọ́n fi bí èmi o wọ́n sì fẹ́ jàbò sí bí mi àdámọ̀ mi ò tiẹ̀ ó kórìíra kí n máa ṣe kí n má lè sòtọ̀rọ̀ fẹ́ jẹ́ kí n sòtọ̀rọ̀ fún lálátẹ̀ bí misal wàláhì mò ń sọ lé ní o àdọ̀kítọ́rù Juma Adam Abdullahi Lori wọ́n ti bínú sí mi rí dáadáa mi gbọ́dọ̀ sọ pé mi gbọ́dọ̀ sọ pé àti jàrí ráfà ni wọ́n ti bínú sí mi rí dáadáa kódà ń gbàtà ń bínú yẹn àwọn kan wà tó yá sí pé wọ́n lọ lúgọ sẹ́yìn wọn láwọn wọn tí wọ́n máa ń fẹ́ dá ọ̀rọ̀ rú láti fi bá mi jà ọdún tí mo ń sọ yìí ó ti lé lọ́dún 10 o kò ń ṣe ọdún ó ti lé lọ́dún 10 o wọ́n bínú sí mi rí dáadáa tí bá kí wọn wọ́n ní dá mi lóhùn tàbá torí kò sí tó fà ní pé irú ọ̀rọ̀ tí mo ń bá yín sọ iná là ń sọ fún wọn gbà náà ṣùgbọ́n gbà tó padà yá fúnra Ọlọ́run ló padà tọ́ wọn sọ́nà náà padà rí mùdírù yẹn gẹ́gẹ́ bàbá àwọn lélẹ́ yìí o àwọn ń ṣe mistake tẹ́lẹ̀ ni bí a sì wé sí pé tí n bá kí wọ́n sì kìkì ni àwọn gan máa ń dá mi pè wọ́n máa pè mí wá kí mi ó ní gbèsè táwọn náà gbé náà nígbà tí ọ̀rọ̀ kéèsì kíní mi lọ ó ní gbèsè táwọn náà gbé ní gbèsè dáadáa ṣe táwọn tábà rí yàn rí pé èèyàn fẹ́ da nǹkan rú ṣé wọ́n dúró tíyàn ni wọ́n ní dúró tíyàn náà so nísìnyí nígbà tí wọ́n rí pé àwọn ẹni yìí
wọ́n fẹ́ ba legacy bàbá wọn jẹ́ táwọn tètè padà yẹn táwọn wà pẹ̀lú tí wọ́n ìrí tí wọ́n dẹ̀ ń rí Mudiru sí kò ṣe ìrí bọ̀dá mi kọ́ o ìrí bàbá ni wọ́n rí wọn mo lè dẹ̀rí wọn jẹ́. ìrí bàbá ni wọ́n rí wọn ìgbà tí ẹ̀yẹ́ kí n lè kàn sí ní ìmọ̀ bí ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí bí wọn bí ó máa dùn mọ́ wọn àbí kò ní dùn mọ́ wọn àmọ́ ẹ̀yẹ́ kí n sọ ẹ má bínú tó bá dùn yẹn ẹ má bínú ìyẹn tó bá dùn yẹn lòmíì ò ìmọ̀ o. àwọn kan fẹ́ tọrọ ọmọ wọ́n fẹ́ fẹ́ ọmọ Dr. Juma ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ láìpẹ́ ìgò tí kò yí wọ́n fẹ́ ọkàn sì fẹ́ tọrọ ọmọ yẹn Dr. Juma ń sọ fún wọn wípé àwọn ò láṣẹ lórí ọmọ yẹn bàbá àwọn wà lágbègbè bàbá àwọn ló láṣẹ tẹ́ ẹ bá ti gbà yọ̀ǹda lọ́wọ́ wọn tó bá ti fún yín yọ̀ǹda kálás bọ̀ sí pé èmi ni mo máa fún yàrá rárá o bàbá àwọn àgbà bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn báwọn ẹni ẹ náà yìí ṣe sọ fún àwọn Mudiru ìjọ tán wá nìyẹn mo kàn fi yẹn jẹ́rìí ni kí lẹ́yìn tó fẹ́ fi gbà fún yẹn jù bẹ́ẹ̀ lọ. ṣé nígbà tí wọ́n wá ń ṣe léyìí ẹ lọ wo bí gbèsè ayé wọn ṣe rí sí náà bàbá tó bí wọn ò lè bínú sí wọn. ẹlòmíì tó bá ń ròyìn pé bàbá òun tóbi ju bóun ṣe ń dààmú bóun ṣe ń ṣe wàhálà lọ yìí bóyá bàbá yẹn ló ń bínú sẹ́lòmíì lẹ́lòmíì fi ń ṣiṣẹ́ ẹlòmíì fi ń ṣìṣọ́ torí pé tí bàbá yẹn fi sílẹ̀ tó kú bá ń rí o tó bá rí ogun tó ń lọ inú wọn ní dùn sórí ọmọ bẹ́ẹ̀ tó bá lọ ń sọpọ́tì àwọn ọ̀tá tó fẹ́ bank iṣẹ́ tó ṣe wàhálà láyé tó ṣe tọmọ ẹ ọmọ bíbí inú ẹ wá lọ ń sọpọ́tì wọn inú bàbá yẹn ò ní dùn náà tó kú bá ń rí gbogbo tó ń lọ láyé yìí. inú ò ní dùn ó dìgbà tọmọ yẹn bá ń ṣe tó bá ń wá in support gbogbo tí bàbá yẹn fi ilẹ̀ inú bàbá yẹn ṣe máa dùn lọ́wọ́ pé alhamdulillah. So afáwa eléyìí ni qalilun min kathir díẹ̀ nínú púpọ̀ tó wà lẹ̀ tẹ́mi lè sọ gẹ́gẹ́ bí ọmọdé èyí tí mo bá sọ ń bẹ̀ tó bá bí inú ẹ má bínú o àmọ́ ẹ wo èwo ni mo sọ tó já sí pé ó lè ṣàǹfààní fún yín ọ̀rọ̀ mi à ń ṣọ̀tá kò yẹ ká máa ṣọ̀tá a rí léyìí gbogbo tó di ọ̀tá ni kíní kan lé ní kò sí tó fà ní pé èèyàn ń rí tracy sí pé eléyìí fẹ́ ó fẹ́ ba iṣẹ́ Sheikh Adamu yìí jẹ́ ni ṣọlá ló sí wàhálà tí bàbá yẹn ṣe wájú ọmọ kéwú tán ni ó wá di pé lónìí àwọn ọmọ kéwú wọn wá bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n lẹ́sẹ̀ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ bọ̀ lẹ́yìn àwọn tó jẹ́ ọmọ bíbí inú wọn tó bá dúró àìmọye èèyàn ló ti sọ̀rọ̀ sí Sheikh Adamu náà lọ́rọ̀ tí ó dá lọ́sí pé tẹ bá padà wádìí ẹni ẹ padà rí pé nínú àwọn ọmọ Sheikh Adamu náà ń bẹ lẹ́yìn ẹ padà rí pé nínú àwọn ọmọ Sheikh Adamu náà ń bẹ lẹ́yìn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. So ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ lọ change way yín ẹ lè máa rò wípé ọ̀rọ̀ yìí kéré sí mi lẹ́nu ṣùgbọ́n ẹ má wo èmi ọ̀rọ̀ tí mò ń sọ ẹni kẹwò mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Hadha wassalamu alaikum wa rahmatullah wa barakatuhu.